Now, mo kàn fẹ́ ṣe àpẹẹrẹ kan ni o. Mo rí fídíò ní ìlú Nàìjíríà. Gbogbo wa la rí fídíò yẹn. Délé ọmọ wòlíì àgbà, brother mi yẹn ló post fídíò yẹn. Ó ní àwọn ọmọ Nàìjà wọ́n ń yọ táǹkì epo láti lọ máa ra epo ni, tá a dẹ̀ rí tó wà glaring. Now, Nàìjíríà ní crude oil, ó dẹ̀ ní epo tó lò fún ọmọ Nàìjíríà. Ní ìlú Amẹ́ríkà tí mo wà yìí, wọ́n ní epo, ṣùgbọ́n wọ́n kó epo wọn sí reserve ni. Epo kìí jẹ wọ́n níyà. Láti ijọ́ tí mo ti dé sí orílẹ̀-èdè yìí, mi ò rí traffic kan tó line bí eléyìí, mi ò rí rí. But nítorí ogun tó ń ṣẹlẹ̀ ní Ukraine àti Russia, òun lẹ rí. Ẹ wo iye tí wọ́n ń ta epo báyìí, ó ti ń lọ sí bí $5 báyìí. Mo débí báyìí kò tó, mi ò lò 5 minutes. Ó ní mo fẹ́ lọ ra epo yìí o. Mo máa lọ ra epo, mo ń bọ̀. Oríṣiríṣi. So mo ti ń ra epo mi lọ. Mọ́tò mi nìyẹn. Kíní mi ló ń ra epo lọ yẹn. Bọ̀ nǹkan tó ń bà mí nínú jẹ́ ni wípé ìlú tó lépo, ó ní epo. Àdá ni àwọn ọmọ kan fi ń gé orí ara wọn níjọ́ yẹn. Àdá ni wọ́n fi ń bẹ́rí ara wọn. Oníkálùkù ló ń ra epo ara ẹ̀. Ó ní. Kì í ṣe pé ká bá lè mọ̀ pé ó wà ní òyìnbó mo ń ṣe léyìí, ṣùgbọ́n kí ló le ní kíní, kí ló le láti ṣe ń bẹ̀? N tó le ń bẹ̀ gan kò yé mi. Ó rọrùn. Tẹ́ ẹ bá fẹ́ gba sim card lásán, àfi bí ìgbà tẹ́ ẹ bá fẹ́ lọ sójú ogun ni, sim card Nàìjíríà. Bẹ́ bá fẹ́ gba báǹkì, bẹ́ bá fẹ́ lọ gba ATM báǹkì wọn, bí ìgbà téèyàn fẹ́ tí wọ́n sọ pé kó wá sáìnì ọ̀run àpáàdé ni. Bẹ́ẹ̀ fẹ́ gba passport, international passport Nàìjíríà, bí ìgbà téèyàn kógun sílẹ̀ ló mọ̀ rí. Èmi ò, ọ̀rọ̀ wọn ò yé mi o. I'm telling you. Ó ní gbé kíní padà síbẹ̀. Ẹ ti wo iye epo. Ó sú mi tí bá ní kò sú mi. Àwí tán ẹnìkan máa jà. A ní Nàìjíríà ló ń jà fún. Ìlú tó ti kú, tó ti bàjẹ́. Ìlú tí ò lè yè mọ́. Ìlú tí ò lè yè mọ́. Ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe oríire, tí ò bá fẹ́ ṣe orí burúkú, kó má ta Nàìjíríà fún mi. Then ìwọ tó mọ̀ wípé ó ti sú ẹ, petition yẹn bó ṣe máa sign ẹ̀, òun ló ṣe pàtàkì o. Bó ṣe máa sign petition yẹn, òun ló ṣe pàtàkì. Ibikíbi tó bá wà, nínú abẹ́ fídíò yìí, ẹ rí petition yẹn. Ẹ rí link petition yẹn ní abẹ́ fídíò yìí. Ẹ make sure pé ẹ bẹ̀ sí sign ẹ̀, kẹ̀dẹ̀ máa sọ fún èèyàn tó kù. Ó ní kálukú tí repo tí wọ́n ti bá tiẹ̀ lọ. Kálukú tí ń bá tiẹ̀ lọ. I don't know, man. Ó sú Ọlọ́run fún ara ẹ̀, ọ̀rọ̀ ìlú yẹn sú. Pásítọ̀ kan ló fẹ́ pokùnso yẹn. Okay. Ẹ sign petition yẹn ní abẹ́ fídíò ẹ jọ̀ọ́. Tẹ́ bá ti rí link yẹn, ẹ kàn click ẹ̀. Ó máa gbé yín lọ sí bẹ́ẹ̀ máa sign petition yẹn. Ó rọrùn. Tẹ́ bá fẹ́ sign petition yẹn, orúkọ, á béèrè orúkọ. Kò di dandan kẹ́ ẹ fi kí náà ti ń pè. Kò di dandan kẹ́ ẹ fi email sí. But nọ́mbà yín á béèrè. Á béèrè nọ́mbà yín. Ẹnu kí n kàn dúró ní Costco kí n ra nǹkan tí mo fẹ́ rà, mo ti repo tán. Kàn fẹ́ ra 1 or 2 things. That's it. Ẹ ṣé.